Hello everybody, welcome back to Yoruba TV. If you're new here, you're welcome. Kindly click that subscribe button on your screen, like, comment and share this program. Aunty Shola pé kí ló dé tẹ́ ń kanra náà? Kí ló bá kanra dé? Kí ló dé tẹ́ ń kanra? Ẹ jẹ́ àkọ́kọ́ establish fact kan Aunty Shola pé nobody is going to arrest Iyabo Ojo and nobody is going to arrest you. That is one fact tí gbogbo wa ti establish at this point. Àbí? Bọ̀ kí ló wá dé tẹ́ ń kanra? Ẹ̀yin fara yín lẹ fẹnu ara yín sọ pé ẹ study law ní Ìláró. Ẹ jọ̀ọ́, ṣé wọ́n kó ọpọlọ yín lọ nígbà tẹ́ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́yẹn online? I mean, wọ́n ní kọ́rọ̀ tó jáde. You think about what you want to say before you say it. You set yourself up for dragging every time. Every freaking time. The man set ara yín up for dragging. And of course, they're going to drag you because they don't like you. You should understand that fact. And then you're about to sọ̀rọ̀. Ẹ máa ro nǹkan tẹ́ máa sọ. Think before you talk. I think that's where the problem always starts from. Nígbà tẹ́ ẹ sọ̀rọ̀ yẹn, ẹ mọ̀ pé ó máa trend bẹ́yẹn pé àwọn èèyàn máa sọ pé yé ṣó tiẹ̀ tí wàá tó stage lára yín ni. Mo mọ̀ pé ojú máa ti àwọn warriors gan pé ẹ máa gba doctorate. Ṣé bẹ́ẹ̀ ṣe gba doctorate ni ṣó yẹ kẹ́ ẹ máa ṣerú mistake bẹ́yẹn ni? Báwo náà ṣe máa fún yín ní law ní polytechnic? Báwo náà ṣe máa fún yín ní law ní àwa náà ẹ jọ̀ọ́ àwa náà law school. Ìgbà tẹ́ tí wá rí pé ọ̀rọ̀ yẹn ti rí bẹ́yẹn ẹ wá bẹ̀rẹ̀ sí ń kanra mọ́ Aunty Iyabo. Ṣẹ́jọ́, how is this Aunty Iyabo's fault? Bẹ́ẹ̀ ni ìgbà tí wòlíì àkọ́kọ́ come for you ẹ bẹ̀rẹ̀ sí ń kanra mọ́ Tóyìn Abraham. How is it Tóyìn Abraham's fault? Ṣé rí ọ̀rọ̀ yín àti Portable mi ò mọ the most unstable element láàrin ẹ̀yin méjèèjì. Ìgbà tí Àṣàbí wà ń bẹ Portable ń bọ Àṣàbí nísìnyí Àṣàbí ti lọ Portable tún ń kanra mọ́ Bẹ́wàjí. Aunty Lizzie ẹ má kanra mọ́ now. Ṣé bẹ́yìn lẹ́ni kan welcome you to fracas? Nǹkan tó ń pè ní fracas eléyìí. Ẹnu ara yín náà torí èmi sọ pé kò ṣe pé tẹ́ ẹ lè ṣẹ̀. Ẹ ṣe pé sọ pé àwọn ta lọ wo Obasabi Aunty bó ṣe máa rí fún wa ní. Irọ́ ni Aunty Lizzie. Kò sí nǹkan kan tó máa ṣe any one of us. Kò sí nǹkan kan tó máa ṣe yín náà. Ibi báyìí gbogbo àjọ máa wà tó jẹ́ pé àjọ máa bójú ara wa jẹ́ sí bí báyìí náà ni. Kò séyàn kankan tó máa sìnkú ọmọ, kò séyàn kankan tó máa sìn. Bẹ́ẹ̀ ni àjọ máa bójú ara wa jẹ́ sí bí báyìí ni. Let us establish that fact. Kẹ́ pé òṣì kúrò lẹ́nu. Kẹ́ sọ̀rọ̀ tó mọ́pọlọ wá. Ṣé torí pé ẹ mọ̀ pé ọ̀rọ̀ yín ò kì í ní sense torí ẹ̀ lẹ ṣe ń ṣépè ní àbí because I cannot believe a whole doctorate tẹ́ pera yín. Ta dẹ̀ mọ̀ pé doctorate yẹn ẹ lọ fowó rà ni. Àbí kẹ́ lọ jí certificate kò kú sí nǹkan tẹ́ ẹ kì í jí. Ẹ wá ṣe bánà síbẹ̀ ẹ gbé bọ̀dà láti òkùnkùn mọ̀ nǹkan tó ń ṣe ń bẹ ọmọ ọlọ́mọ kí n tiẹ̀. Ibi tẹ́ bá sọ pé kó dẹ́ngẹ́ sí lóhùn náà máa dẹ́ngẹ́ ó yá post for the camera post for the camera. Bọ̀dà láti ọmọ ọlọ́mọ nǹkan tó máa jẹ lálẹ́ nìkan ló ń dúró dè. Ẹ dé bẹ́ẹ̀ ṣe doctorate ẹ wá ń ṣe law ní polytechnic. Come on now, make it make sense. Tẹ́ bá sọ òyìnbó náà kò ṣeé kà kò ṣeé sọ ẹ máa gbé gbogbo ìgbárí ara wọn náà ni. Kí ló dé tẹ́ ń kanra? Aunty ẹ láwọ́ yín kẹ́ fomi lò ó. Ọkìní 20 ọdún we still dey here. Ẹ má kanra. Ẹ wo bí mi ṣe fi ẹ̀lẹ̀ ṣe show ẹ̀yin náà ẹ fi ìfọ̀kànbalẹ̀ kẹ́ fi máa chop breakfast yín lọ́wọ́ wa. Ẹ má kanra mọ́ Queen Mother òun tẹ̀kọ́ lórúkọ ló gbé owó ṣẹ́ràn wa. Àwa máa bójú yín jẹ́ náà torí pé ẹran ọ̀yà náà ní yín tẹ́lẹ̀. Queen Mother ò gbẹ́ṣẹ́ rán anybody. Àwa máa bójú yín jẹ́ torí pé ẹran ọ̀yà ní yín tẹ́lẹ̀. So ẹ ní sùúrù. Kò sí anybody in Senate tó lè bá yín mú Iyabo Ojo ṣùgbọ́n òun ló ń lọ bá tí kiri yẹn ó yá kán lọ gbé náà. Ẹ dẹ̀ sọ pé ẹ kàwé ṣé bẹ́ẹ̀ náà ṣe ń ráyàn mú náà ni. Ẹ̀yin lẹ́ẹ̀dẹ̀ fẹ́ jáde. Ẹ̀yin náà ẹ jáde náà. Ẹ̀yin tẹ́ sọ pé kán gbéyàn. Kí lẹ̀yin ṣe nínú ilé? Àǹtí ẹ ní sùúrù ṣẹ̀gbọ́n. Wọ́n máa pè yín kó tí ì kàn ẹ́. Ṣé rí lórí ilé ìta wà?
ẹ ní wọ́n ọ̀kún àwa gan ò ní gbà lábọ̀ ṣó ti yé yín. Mo ní kí n sọ fún yín ni pé ẹ má kanra mọ́ kò tí ì yẹ kó bá kanra dé. Kò yẹ wèrè ọlọ́kadà àti wèrè aláṣọ ọ̀ wèrè alákìísà ta ni tó stable náà ẹ̀yìn àti Portable ǹsẹ̀ ta ló stable. Ẹ má wọ alright àǹtí Ṣọlá pé kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin èèyàn mi.